àwa lọ́run yìí ṣalábòsí àìsí alábòsí ńlọrin àìsí ṣe jàǹbá àìsí ṣe kà. Why is it that the poorest parts of this country are the Muslim parts? Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi lọ́jọ́ tòní. Túnjí Àlàmú lórúkọ tèmi ń jẹ́, Ìkòyí Ẹ̀ṣọ́ ni mí, ọmọ àdìílẹ̀ dògùn. Mo kí yín tẹ̀ṣọ́-tẹ̀ṣọ́, mo kí yín tológun-tológun. Káàbọ̀ sórí ìkànnì Tèmídire Independent Television. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Káàárọ̀-o-oòjíire pátá ni mo kí lọ́jọ́ tòní. Ọ̀dẹ ọdún bí gbogbo apátá la máa rí tajé ṣe lọ́jọ́ tòní níbikíbi tí a bá gbé wà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin máa gbóhùn tèmi lórí ìkànnì Tèmídire Independent Television, ẹ bá wa tẹ bọ́tìnì subscribe, kẹ́sì bá wa tẹ bọ́tìnì notification bell. Tẹ́ ẹ bá ti tẹ bọ́tìnì subscribe tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ má tún tẹ̀ mọ́. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá ti tẹ̀ rárá, ẹ jọ̀wọ́ a bẹ̀ yín, a rọ̀ yín, ẹ bá wa tẹ̀ ẹ́ kẹ́ ẹ lè máa rí wa gbọ́ lóòrèkóòrè nígbàkigbà tá a bá ti ń gbé ètò jáde. Orí ètò Káàárọ̀-o-oòjíire lẹ wà báyìí. Kí làwọn nǹkan tá a fẹ́ rí sọ? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lásìkò tá a wà yìí? Àwọn ọ̀rọ̀ tí gbogbo yín náà ti gbọ́ kárí ni, ó ti di tọ́rọ́ fọ́n kálé. Kò ń ṣe tuntun mọ́. Olúkúlùkù á kàn máa fi ojú wò ó lápá ibi tá a bá ti rí i, àtàlàyé tá a lè ṣe sí i la máa sọ lé lórí. Ọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ni, pàápàá lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá, èyí tí àwọn Fúlàní tí wọ́n ti sọ di ilẹ̀ wọn. Nípa ìlú Ìlọrin ni. Nípa ìlú Ìlọrin òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ọ̀gbẹ́ni kan lára àwọn scholars nílùú Ìlọrin, ó sọ ọ̀rọ̀ kan èyí tó jẹ́ pé nígbà tó sọ tán, ẹsẹ̀kẹsẹ̀ lòun fúnra rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní jára ẹ̀. Tẹ́ ẹ bá wo fọ́nrán tó ṣe, ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu, ó fi hàn pé onímọ̀nàfìkí èèyàn ni. Yorùbá sì bọ̀, wọ́n lẹ́rú kan òun ló máa ń múni búgba ẹrú. Tipẹ́tipẹ́ láti ìgbà ìwáṣẹ̀ làwọn èèyàn ti máa ń pa òwe pé Ìlọrin mèsú jàǹbá. Ìlọrin mèsú jàǹbá. Ọ̀rọ̀ tọ́gbẹ́ni yìí sọ, ó fi hàn pé oníbékebèke ni wọ́n lóòótọ́. Ó sì sọ pé òun ò kí ń ṣe oníbékebèke. Kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ, ẹ jẹ́ ká wo fọ́nrán yìí ná, kẹ́ ẹ lè mọ̀ wípé oníbékebèke òun lọ̀gbẹ́ni yìí. Ọ̀gbẹ́ni yìí sì ń júwe fún wa irú èèyàn táwọn Ìlọrin jẹ́ gangan ni. Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán náà. Bismillahirrahmanirrahim. Ó ti pẹ́ tí mo ti ṣe fídíò báyìí, ó ti pẹ́ gan. Àmọ́ mo ní kọ̀ lọ́dọ̀ àwọn èèyàn. Ìrántí ti fìlà, àwọn èèyàn mọ̀ pé mo parí báyìí nítorí Ọlọ́run. Ìyẹn náà dà. Àwọn èèyàn ń pè mí lọ́tùn lósì pé Hájì Gàní, kí lẹ rí sọ sí ọ̀rọ̀ Sunday Igboho tán ló fẹ́ wá sí Kwara Ìlọrin kankan. Wọ́n fẹ́ gbé kinní kan ìkébé àgùntàn àbí ìfura àparò, ìwé ẹkùn. Ìwé ẹkùn. Wọ́n náà fẹ́ gbé wá sí Kwara àti Ìlọrin. Wàláhì kinní kan mo fẹ́ kẹ́yìn èèyàn wa kẹ́ understand. Àwa lọ́run yìí ṣalábòsí àìsí alábòsí ńlọrin àìsí ṣe jàǹbá àìsí ṣe kà. Tó bá yẹ pé n tó fẹ́ gbé kinní yìí wá fún láti fi gbógun ti àwọn agbésùmọ̀mí, àwọn kidnapper tó ń dà lúrú, wàláhì fa marhaba.
Come bọ̀ come bọ̀ wàláì I support wọn wáyé pé àwọn people yẹn náà fẹ́ wá tákù o welcome wọn láìpẹ́ ìyẹn ni wọ́n fẹ́ focus lé lórí àmọ́ tó bá ti di pé èyí tán tí máa ń sọ tẹ́lẹ̀ òun tí wọn náà mọ̀ òun tó ọmọ òun náà fi àníyàn wọn fẹ́ gbé wá fẹ́mọ̀ rábà kọ́mọ bọ̀ wàláì kò sí wàhálà kankan kọ́mọ bọ̀ àmọ́ òwe kan mo fẹ́ sọ òwe àwọn àgbàlagbà kan wọ́n ní ajá tó rí ni lánàá ó gbó ó tún wá rí ni lónìí ní wá ń jùrù wọ́n fẹ́ súnmọ́ ni kólúwẹ̀ fura o nítorí pé ọdún àti ìbùyànjẹ ni o tẹfsiri tó bá wù ọ́ ni kó fún òwe yìí assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ ti gbọ́ nǹkan tọkùnrin yìí sọ nínú fọ́nrán tá a wò tán yìí ẹ ti gbọ́ ṣọkùnrin yìí fẹ́ sọ wípé òun ò mọ̀ wípé ìrù ẹkùn àwọn ẹ̀ṣọ́ aláàbò tí Sunday Igboho dá sílẹ̀ ìrù ẹkùn ló ń jẹ́ ni tó fi ń fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tó fi ń pe ìrù ẹkùn láwọn orúkọ èyí tí wọn ò sọ tó ń pè ní fùrù àparò tó ń pè ní ìkébé pẹ́pẹ́yẹ ṣé kò kí ń ṣe oníbékebèke ó dẹ̀ sọ pé àwọn Ìlọrin àwọn ò kí ń ṣe oníbékebèke Yorùbá bọ̀ wọ́n ní à ń gbadìẹ lọ́wọ́ ikú ó ní wọn ò jẹ́ kóun lọ sákìtàn lọ jẹ Chief Sunday Igboho ń gbìyànjú láti rí i pé kí ààbò wà ní ìlú Ìlọrin àti agbègbè ẹ̀ àwọn èèyàn wọ̀nyí wọ́n ń dìtẹ̀ pé wọn ò gbọ́dọ̀ gbé ìrù ẹkùn wá síbẹ̀ ìyẹn àwọn ẹ̀ṣọ́ aláàbò èyí tí ìjọba orílẹ̀-èdè fọwọ́ sí fún Sunday Igboho pé kán máa fi dáàbò bo ọmọ Yorùbá ṣe rí pé ó ní békebèke lọ̀gbẹ́ni yẹn ó dẹ̀ ń sọ lárúbáwá ó fi ń bojú bí ẹ pé èèyàn àlàáfíà ni wọ́n ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tẹ́ ẹ bá gbọ́ àṣírí nípa àwọn lárúbáwá àtẹ̀sìn tí wọ́n gbé wá mo sì mọ̀ pé ẹ ti ń gbọ́ lórí social media láìmọye ìgbà kò ní wù yín kẹ́ ẹ súnmọ́ wọn ṣùgbọ́n mo gbóríyìn gan fún gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá níbí lápá ìsàlẹ̀ ọ̀dọ̀ wa ń bí 80% wọn ni wọ́n fi ìwà ọmọlúàbí kún ẹ̀sìn tí wọ́n ń ṣe 80% ni wọ́n fi ìwà ọmọlúàbí kún ẹ̀sìn tí wọ́n ń ṣe àwọn míì tí wọ́n jẹ́ aláfẹnujẹ́ mùsùlùmí àwọn yẹn ò dákan mọ̀ rárá wọ́n kàn rí pé àwọn bẹ́sìn ńlé àwọn kàn ń ṣe ẹ̀sìn yẹn lọ ni àwọn bẹ́sìn ńlé àwọn dẹ̀ ń ṣe ẹ̀sìn mùsùlùmí yẹn lọ wọ́n sì wá ń fi ìwà ọmọlúàbí wọ́n fi ń ṣe lọ tẹ́ ẹ bá ń bá irú àwọn bẹ́ẹ̀ gbélé ẹ ní níṣòro èyíkéyìí ṣùgbọ́n àwọn tó jẹ́ pé scholars ni wọ́n nínú ẹ̀ tó jẹ́ pé wọ́n jinlẹ̀ gidi gan nínú ẹ̀ tẹ́ ẹ bá wọn gbé ẹ máa níṣòro ńṣe ló dàbí ìgbà tó jẹ́ pé ẹ̀jẹ̀ lárúbáwá yẹn ńṣe ló sọ̀kalẹ̀ sára wọn toró ní mọ̀nàfìkì ni wọn onírìkíṣí ni wọn tí lárúbáwá fúnra wọn pè ní wàlímúṣírìkí náà àwọn onírìkíṣí òun lọ̀gbẹ́ni tó ṣẹ̀ sọ̀rọ̀ tán yìí ṣé mọ̀ pé ó ń yẹpẹrẹ àwọn ẹ̀ṣọ́ aláàbò yẹn nìyẹn lójú ara ẹ̀
kò dẹ̀ yà mí lẹ́nu gẹ́gẹ́ bí ìtàn tá à ń gbọ́ nígbà táfọ̀njá fúnra rẹ̀ tó ti ta ará ilé ẹ̀ lọ́pọ̀ fún wọn fún ìran wọn ìyẹn ni ìran Fúlàní ìdí nìyẹn tírú àwọn ìran Fúlàní bẹ́ẹ̀ tí Yorùbá ti fẹ́ Fúlàní tí wọ́n ti intermarriage ti wà láàrin wọn kírú yẹn máa wá jáde kó máa wá sọ ọ̀rọ̀ tó ń sọ yẹn jáde lẹ́nu ṣebí nípa mọ̀nàfìkì òun náà ni olórí àwọn Fúlàní ìgbà yẹn náà òun ni wọ́n fi mú Àfọ̀njá balẹ̀ tí wọ́n fi tẹ̀lú Ìlọrin dó Rìkíṣí ni wọ́n fi tẹ̀lú Ìlọrin dó òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ nìyẹn Rìkíṣí òun náà fi tẹ̀lú Ìlọrin dó ìgbà tí wọ́n pa Àfọ̀njá tán òun ni wọ́n tẹ̀lú Ìlọrin dó pẹ̀lú ìgbàgbọ́ pé àwọn làwọn máa jọba ń bẹ̀ bó sì ṣe rí tí dòní olónìí náà nìyẹn ọpọlọ òun wá sọ fún wọn pé nǹkan tí wọ́n fi tẹ̀lú Ìlọrin dó idà ni wọ́n fi tẹ̀lú Ìlọrin dó idà òun ni wọ́n fi tẹ̀lú Ìlọrin dó so wọn ò wá fẹ́ ohunkóhun tó lè mú idà yẹn kúrò nílùú Ìlọrin rárá ìyẹn mo fi pòwé lẹ́ẹ̀kan pé à ń gbọ́ máa dìé lọ́wọ́ ọkú ó níwọ̀n jẹ́ kóun lọ sákìtàn lọ jẹ̀ gbogbo àwọn tó ń gbèlú Ìlọrin báyìí tí wọ́n sọ pé àwọn jẹ́ apá kan Yorùbá apá kan Fúlàní ó lè jẹ́ ìyá wọn ló jẹ́ Yorùbá kí bàbá wọn jẹ́ Fúlàní tàbí bàbá wọn jẹ́ Yorùbá ìyá wọn jẹ́ Fúlàní wọ́n ti gbé ẹ̀sìn rù kò sí nǹkan méjì tí wọ́n ṣe fẹ́ kí Sunday Igboho kó gbé èrò ẹkùn wá síbẹ̀ ìtorí ẹ̀sìn ni o ìtorí ẹ̀sìn òun ni wọ́n ti ronú pé tí Sunday Igboho tó bá gbé irú àwọn ẹ̀ṣọ́ aláàbò yẹn wá síbẹ̀ nǹkan méjì ni wọ́n ronú kó máa gbẹ̀sìn àwọn lọ́wọ́ àwọn èkejì ni pé wọ́n ronú pé wọ́n máa sọ ọ̀dọ̀ àwọn di Yorùbá land pátápátá kádẹ́ sòótọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ tẹ́ ń sọ gbólóhùn ọ̀rọ̀ jáde irú èdè wo lẹ̀ ń sọ jáde kò ń ṣèdè Yorùbá lẹ̀ ń sọ jáde ni kí ló wá dé tẹ́ wá fẹ́ sọ pé ẹ̀ kí ń ṣe Yorùbá mọ́ Fúlàní nìyí ìwọ ọmọ àlè lẹ́ ń hù ọ̀rọ̀ ọmọ àlè lẹ́ ń sọ jáde lẹ́nu àwọn àgbàlẹ̀ Yorùbá sọ pé tílé kan bá ń tòrò ọmọ ọlúbẹ ni ò tí ì dàgbà ọmọ ilé yẹn ni ò tí ì dàgbà tàbí ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà táwọn baba ńlá yín tó jẹ́ Fúlàní tí wọ́n ti fèrú gbàbùkún lọ́wọ́ Àfọ̀njá gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n ń bílẹ̀ pátápátá gbogbo yín lẹ ya bèṣe èdè Yorùbá tẹ̀sí ń sọ lẹ́nu ẹ lè pátì kẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ èdè Fúlàní gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá ń bẹ̀ ojú òtì yín wípé èdè elédè tó wá láti Africa Coast tí wọ́n mú wá gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ òun lẹ́wà tẹ́wọ́ gbà tẹ́wà ń pera yín ní ọmọ Fúlàní tẹ́ ẹ bá sì gbọ́ ìtàn èyí tó bá ẹ̀sìn tẹ́ ń ṣe rìn tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ bá ní orí pípé orí tẹ́ ń rò ẹ ní fẹ́ súnmọ́ ẹ̀sìn yẹn rárá ọ̀tọ̀ nísìn ọ̀tọ̀ ni wọ́n ọmọlúàbí àwọn tó bá gbé ìsìn yẹn rù ìwọ ọmọlúàbí tí wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìsìn yẹn máa bàjẹ́ àwọn tí wọ́n bá ní ìròrí tí wọ́n bá níwọ̀ ọmọlúàbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá gbé ẹ̀sìn yẹn rù dáadáa ẹ̀sìn yẹn máa ba ìwọ ọmọlúàbí tí wọ́n ní ó máa bàjẹ́
tẹ́ ẹ bá gbọ́ ìtàn nǹkan tó bí nígbà tí Muhammed kú, àwọn tó fẹ́ gba ipò ẹ̀ bí wọ́n ṣe ń pa wọ́n nípakúpa, bí wọ́n ṣe ń pa wọ́n nípakúpa, kábùbákìrì kó tó ṣẹ̀ṣẹ̀ láǹfààní àti jẹ àléfà yẹn nígbà yẹn, bọ́n ṣe ń slot ara wọn. Ìsìn yẹn lẹ́yìn wá gbèrú báyìí ń sìn, àbí? Wọ́n ní kẹ́ ẹ bọ́ lóko ẹrú ẹ̀sìn, síbẹ̀ ẹ̀ ń rúra yín mọ́. Àánú yín ṣe mí lọ́pọ̀lọpọ̀, àánú yín ṣe mí. Nǹkan tó sì fà ni pé púpọ̀ lára àwọn ọmọ tí wọ́n jọmọ ìlú Ìlọrin gangan tí wọ́n jẹ́ èèyàn ńláńlá ń bẹ̀, àwọn náà ń ṣagbátẹrù fún àwọn bandit. Àwọn ni wọ́n ń ṣagbátẹrù fún àwọn bandit. Ìdí nìyẹn tí wọ́n fi ń lé fùrù kọ̀kọ̀ mọ́ Sunday Igboho pé àwọn ò fẹ́ rí ní ìpínlẹ̀ Kwara rárá, ká má ṣẹ̀ṣẹ̀ sọ pé ìlú Ìlọrin. Sunday àfilé yín sílẹ̀ fún yín láhoro síbẹ̀, nítorí pé ẹ̀yin fúnra yín ẹ̀ kì í ṣèyàn àlàáfíà. Orúkọ tó ń pè yín náà lẹ́ ń jẹ́ Ìlọrin Mèsù Jàmbá. Ẹ mọdún, ẹ mọye ọgọ́rùn-ún ọdún sẹ́yìn tí wọ́n ti ń pè yín bẹ̀. Ipò yẹn náà lẹ́dẹ̀ ṣì wà. Ìwọ tó jẹ́ kíní ó wá jáde, ó wá ní fùrú ẹkùn, ìbẹ̀bẹ̀rẹ̀ di pẹ́pẹ́yẹ. Ṣé ọ̀rọ̀ tó sọ jáde lẹ́yìn ṣé kì í ṣe ọ̀rọ̀ oníbékebèke? Tí wọ́n bá fẹ́ gbé Yorùbá nation wá sí Ìlọrin, ṣáwọn tó fẹ́ gbé wá ṣé wọ́n jẹ̀bi? Wọ́n sọ pé wọ́n fẹ́ gbé Yorùbá nation, wọ́n fẹ́ lọ establish ẹ̀ sí Kánò. Nígbà tó mọ̀ pé kò kí ń ṣe ilẹ̀ Yorùbá ní Kánò. Ìlọrin ara ilẹ̀ Yorùbá ni. Ẹ wá sọ pé bóyá nítorí pé tẹ́ ẹ bá di Yorùbá nation ẹ bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣẹbọ. Ẹbọ kí náà ń pè lẹ́bọ? Ta ló sọ fún òun fẹ́ fi dandan mú yín pé kẹ́ wá máa sin òrìṣà, kẹ́ wá máa ṣẹbọ? Ayé orílẹ̀-èdè dúró lọ́tọ̀, ayé ẹ̀sìn ó dúró lọ́tọ̀. Ẹ̀sìn tó bá wọn oníkálukú ló máa ṣe. Ọlọ́run ò múyàn sí. Ẹ̀yin wá fẹ́ tìtorí ẹ̀sìn ẹ fẹ́ ṣe ohun tó tọ́. So bí wọ́n ṣe ń pa àwọn tẹ́ẹjọ jẹ́ ọmọ stéètì kan náà yẹn ó tẹ́yín lọ́rùn. Abẹ́ẹ̀mọye ìlú tó ti dahoro nílẹ̀ Kwara ni. Ẹ̀ẹ̀mọye ìlú tó ti dahoro ń bẹ̀. Ẹ̀ẹ̀mọye abúlé tí wọ́n ti pa àwọn èèyàn pakúpa ń bẹ̀. Ẹ̀ẹ̀mọye àwọn èèyàn tó sì wà ní gbèkùn báńdíìtì lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí tí wọ́n kó ní ìpínlẹ̀ Kwara. Àní ẹ̀mí yín ti le jù. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí nílùú Ìlọrin, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ní ìlú Kwara pàápàá, ní Kwara agbègbè ẹ̀ gangan, ẹ̀mí yín ti le jù, ẹ ti dájú jù. Kò dẹ̀ kí ń ṣọwọ́ yín, kò sí lọ́wọ́ yín. Ìdí nìyẹn tí mo fi sọ wípé béèyàn bá níwọ̀ ọmọlúàbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti gbé ẹ̀sìn yẹn rù báyìí ó ti di nǹkan míì. Àfẹ́ni tó bá ń fìwọ̀ ọmọlúàbí yẹn kún ẹ̀sìn yẹn lọ, ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ lè bú mi o, ṣùgbọ́n tẹ́ ẹ bá farabalẹ̀ gbọ́ ìtàn dáadáa ẹ mọ̀ wípé idà tí wọ́n fi mú ẹ̀sìn mùsùlùmí wọ ìlú kọ̀ọ̀kan òun ló ń rò ó. Ìdí rèé tó fi jẹ́ pé àwọn ìlú Ìlọrin fúnra wọn, àwọn ọmọ tí wọ́n pera wọn lọ́mọ ìlú Ìlọrin fúnra wọn, ègún yẹn sì wà lórí wọn dọ̀la. Òótọ́ wọ́n lè máa fohun ohun arò
kó máa fi pèdè lárúbáwá jáde kó máa dùn létí ṣùgbọ́n nǹkan tó wà nínú wọn lọ́hùn ńkọ́ nǹkan tó wà nínú wọn lọ́hùn ńkọ́ ẹ̀dẹ̀ ń ṣe fúnra yín náà ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí bẹ̀ nígbà tẹ́nìkan bá fẹ́ jẹ ìmáàmù mọ́ṣáláṣí kan ẹ̀yin náà fúnra yín lẹ máa ṣe tánàdí tẹ́nìyàn ò fi ní rí jẹ tó bá ṣeé ṣe ẹ pa lóríṣiríṣi àwọn ìwà àbèṣe èyí tẹ́ ń hù wọ́n tún gbé ọ̀gbẹ́ni kan náà ní Imam US èdè Yorùbá ló ń sọ jáde lẹ́nu ó dẹ̀ fi hàn yín pọ́mọ àlè Yorùbá ni ẹ́ kódà gan òun fi hàn pọ́mọ àlè Fúlàní ni ẹ́ ìdí ni pé o ò sọ Fúlàní tó bá fẹ́ gbèjà Fúlàní wàá máa sọ Fúlàní tó bá fẹ́ gbèjà Yorùbá wàá máa sọ Yorùbá ṣùgbọ́n wo wàá gbèjà Yorùbá ọ̀rọ̀ Yorùbá tó ń sọ jáde lẹ́nu níṣẹ́ ló fi ń tàbùkù sí Yorùbá ó lẹ́yìn ò fẹ́ kí wọ́n fẹ́ kí Ìgbòho kó wá sí ìpínlẹ̀ Kwara ẹ̀yin la ṣojú ìpínlẹ̀ Kwara ok ṣé wàá yín wá dáa fẹ́ kẹ́lẹ́bọ wá fine ṣé ìwà tí yín gangan tẹ́ ẹ jẹ́ mùsùlùmí yẹn ṣé ìwà yín dáa ṣé ìwà yín dáa bó ṣe jẹ́ lọ́yà tó ṣé tí wọ́n bá pààyàn tó bá wá gbẹ́jọ́ bá ẹ ṣé ò ní dìfẹ́ǹdì ẹni tó pààyàn yẹn ó máa dìfẹ́ǹdì ẹ̀ ìdí ni pé ẹ̀yin gangan fúnra ara yín pípààyàn lẹ fi ń ṣayọ̀yọ̀ ńlùú Ìlọrin torí pé ẹ̀yin ló lórí bandit wá sílẹ̀ Yorùbá ń bí o ẹ̀yin ló lórí bandit nígbà táwọn baba ńlá yín tán jẹ́ Fúlàní tí wọ́n ti dojú ìjà kọ àwọn Haúsá tán lọ́dọ̀ wọn ilẹ̀ Yorùbá gangan wá ló kàn báyìí ẹ̀yin ni wọ́n wá ń lò láti wá dojú ìjà kọ ọmọ Yorùbá àwọn olówó inú yín nílùú Ìlọrin àwọn èèyàn kàkàkàkà nínú yín nílùú Ìlọrin àwọn náà sponsor bandit èyí tó ń wá jà wá lógun nílẹ̀ Yorùbá ń bí Yorùbá lẹ̀sìn sọlé jáde lẹ́nu tí wàhálà ẹ̀ bá dé ẹrù bẹ́ẹ̀ lè mórí bọ́ ẹ lè mórí bọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àáfàá nílùú Ìlọrin tẹ́ ẹ gbẹ́sìrù tẹ́ ẹ lẹ̀dí àpò pọ̀ máwọn àáfàá tó wà lọ́ṣun state tó wà lọ́yọ́ state torí ìlú méjèèjì yẹn ni àwọn ògbógi nínú àáfàá pọ̀ sí jù nílẹ̀ Yorùbá Ọ̀ṣun state Kwara state àtọ̀yọ́ state gbogbo ẹ̀yin àáfàá tẹ́lẹ̀dí àpò pọ̀ ojú yín máa já tó bá yá lára àwọn Fúlàní tó jẹ́ gbẹ́ yín tó jẹ́ àáfàá bíi ti yín ó ti jáde ó ti sọ gbangba pé àwọn nǹkan tẹ́ ń ṣe tẹ́ ń fi mùsùlùmí ṣe nǹkan tí kò dáa ni ó sọ gbangba pé lórílẹ̀‐èdè Nàìjíríà yìí 80% àwọn tó pọ̀ jù mùsùlùmí ni wọ́n 80% àwọn tó pọ̀ jù tí wọ́n pọ̀ jù ní làákàyè tí wọ́n pọ̀ jù nípa nǹkan tara mùsùlùmí ni wọ́n ó ṣàlàyé ó ní tó bá yá ẹ̀ẹ́lẹ̀ dá ṣẹ̀ríà sílẹ̀ ó ní kí ni túmọ̀ ṣẹ̀ríà tẹ́ dá sílẹ̀ poverty àìróúnjẹjẹ ọmọ burúkú ń gbòòrò ní ṣẹ̀ríà tẹ́ dá sílẹ̀ òun ló mú wá ó dáa tó bá jẹ́ pé irọ́ ni mo pa ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. In southwest Nigeria, the incidence of poverty is 20%. In the northwest, it is 80%. The northeast, it's 80%. Why is it that the poorest parts of this country are the Muslim parts? Why is it that in a state
that started Sharia in 1999 is not the one that is the most educated state. In fact, how come that in that state in 2017, only 24 children got 5 credits in secondary school? How do we define Sharia? How do we define Islam? Illiteracy? Malnutrition? Children on the streets? We have to ask ourselves. And we can't ask those questions until we begin to understand through usul that you have to live in this world well in order to serve Allah for the hereafter. Ẹ ti rí pé òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ. Ẹ ti gbọ́ nǹkan tí bàbá tó wérí yẹn Fúlàní lòun náà. Ẹ ti gbọ́ nǹkan tó sọ. Fúlàní ni o. Ó ti rí àwọn èèyàn wọn tán pátápátá pé apààyàn ni wọ́n. Àwọn náà bí ọmọ burúkú sí gboro. Ṣé mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan? Mo ní àwọn kan wà nínú mùsùlùmí tó jẹ́ pé wọ́n fi ìwà ọmọlúàbí kún ẹ̀sìn tí wọ́n ń ṣe. Ẹ̀yin àfáà Ìlọrin, ẹ̀yin lẹ mọyì Sunday Igboho. Bẹ́ẹ̀ ni mo sọ, ẹ̀yin lẹ mọyì ẹ̀. Mo wá fẹ́ sọ kankan fún yín lónìí. Bẹ́ẹ̀ fẹ́, bẹ́ẹ̀ kọ̀. Ìlú Ìlọrin ilẹ̀ Yorùbá ni. Títí lọ dé apá kan Kogi, ilẹ̀ Yorùbá ni. Ó máa padà sílẹ̀ Yorùbá. Ó pẹ́ ó yá. Ó máa padà sílẹ̀ Yorùbá torí mo mọ̀ pé ẹlòmíì nínú ìlú Ìlọrin yẹn wọn ò fara mọ́ nǹkan táwọn àfáà yẹn ń ṣe. Inú ìdè ni wọ́n wà, inú ìdè ẹ̀sìn mùsùlùmí ni gbogbo wọn wà ńbẹ̀ yẹn. Wọn ò fara mọ́. Àwọn àfáà kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ràn Ìgbòho gan. Lójú méjèèjì ni wọ́n fi fẹ́ràn Ìgbòho. Wọ́n mọyì ẹ̀ láwùjọ. Wọ́n gbà pé Ọlọ́run ló rán láti pé kó wá ṣe ipa tiẹ̀ lórí ilẹ̀ ayé. Bí wọ́n ṣe bí Jésù sáyé, bí wọ́n ṣe bí Ànábì sáyé, bí wọ́n ṣe bí àwọn èèyàn tá a kà nínú Bíbélì sáyé àti àwọn tá a kà nínú Kùránì, bó tilẹ̀ jẹ́ pé interpretation Bíbélì ni Kùránì, Old Testament, yálà ẹ gbà nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. Interpretation ni. Àfikún díẹ̀díẹ̀ làwọn baba ńlá yín fi kún. Àfikún díẹ̀díẹ̀ làwọn baba ńlá yín fi kún. Bẹ́ẹ̀ náà ni Sunday Igboho lọ́lọ́run ṣe lò nílẹ̀ Yorùbá. Akòtagiri ọkùnrin. Ọkùnrin kan bí ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Tó jẹ́ pé tẹ́ bá gbọ́ orúkọ ẹ̀ lásán ẹ̀rù ń bà yín. Àwọn àfáà tí wọ́n jẹ́ ọmọlúàbí nílẹ̀ Yorùbá tí wọ́n gba tiẹ̀ wà dáadáa, tí wọ́n súnmọ́. Àwọn àgbà sọ pé àìsúnmọ́ ni la àmọ̀ṣe ẹni. Ẹni tá a bá súnmọ́ a máa mọ̀ wá ẹ̀ dáadáa, tí wọ́n mọ̀ pé ọmọlúàbí ni, tí wọ́n ń ṣàdúrà fún lójoojúmọ́. Ẹ jẹ́ ká jọ wo fídíò wọn bí wọ́n ṣe péjú pésẹ̀ sọ́dọ̀ Sunday Igboho tí wọ́n sì ń ṣàdúrà fún. وأنت رجاء ومنك الدعاء ومنك العطاء فكل سؤال. Gbogbo ẹ̀mí àtàlà àfẹ́ra ọlọ́pìn ta bàbá wọlé ìlú olóòmọ̀sá àbàfẹ́ta wọ́n lọ́rẹ́ àkọjíjá bọ́rọ̀ sórí ní àbúkọ́ فإن الله قل حسبي الله لا إله إلا هو عليه توكلت. بسم الله الرحمن الرحيم
في قريش من الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتاهم من جوع وآمنهم من خوف. Pẹ̀lú àlàáfíà ara kálí ráyè dúpẹ́ orí Ọlọ́run má pa ìbò ṣọmọpá wúlò lọ́dọ̀ wa. Àkúndẹ́kẹ́ mi wọ́n gùn pẹ̀lú àlàáfíà ara kálí ráyè dúpẹ́ orí Ọlọ́run má pa ìbò ṣọmọpá wúlò lọ́dọ̀ wa. Àkúndẹ́kẹ́ mi wọ́n gùn pẹ̀lú àlàáfíà ara kálí ráyè dúpẹ́ orí. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. ṣé ẹ ti rí báyìí ẹ̀yin àáfàá Ìlọrin ẹ kọ Sunday sílẹ̀, àwọn àáfàá Ìbàdàn wọ́n gba Sunday mọ́ra, ṣé wá rí pójú ti tì yín báyìí? ṣebí Kùránì kan náà lẹ́jọ́ ń kà, ẹ fi ìwọ ọmọlúàbí kún ẹ̀sìn tẹ́ ń ṣe, ẹ ti jẹ́ kẹ́sìn kó yíwọ ọmọlúàbí kúrò lọ́wọ́ yín, kó gba ìwọ ọmọlúàbí kúrò lọ́wọ́ yín. Oòrùn tó wà lókè ó sì tó aṣọ láti gbẹ, ẹ sì lè ronú pìwàdà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ jẹ́ ọmọ Yorùbá tẹ́ wà nílùú Ìlọrin, ẹ jọ foríkorí nítorí ààbò ìlú yín, kẹ́ ẹ gba Sunday tọwọ́ tẹsẹ̀ kó wá síbẹ̀, kó ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀. Kẹ́ ẹ má fi àwọn ọmọ yín sínú ewu bandit, torí pé tó bá yá àwọn bandit tẹ́ ẹ ránṣẹ́ lọ kí wọ́n máa lọ jagun wá fún yín, kí wọ́n máa lọ jalè wá fún yín, kí wọ́n máa gba ọ̀kadà wá fún yín, kí wọ́n máa gbowó ńláńlá wá fún yín, tẹ́yìn olórí wọn kan dẹ̀ ń pín owó yẹn, wọ́n ń bọ̀ wá kọjú ìjà sí yín tó bá yá. Wọ́n ń bọ̀ wá kọjú ìjà sí yín tó bá yá. Àní rí jù báyìí lọ. Ẹ̀yin ọ̀rẹ́ wa lórí ìkànnì Karunwi, ẹ bá wa pín ètò yìí káàkiri kó débi tó yẹ kó dé. Ẹ bá wa tẹ subscribe tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé, tẹ́ bá ti tẹ̀ tẹ́lẹ̀ ẹ má tún tẹ̀ mọ́. Ire owó orí ọmọ ire àlàáfíà tí ń ṣe baálé ọ̀rọ̀ kò ní kúrò lọ́dọ̀ yín, kò ní kúrò lọ́dọ̀ tèmi. Ire lójú owó rí, ire lójú wa máa rí. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe ẹ ní fọwọ́ yẹn gbọ́mọ sí, ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́. Ojú tẹ́ fi ń wò mí ojú yín ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí yín ò ní di lágbára Elédùà. Ó dìgbà míì.